gbogbo ìgbà lójú tí wọ́n ṣe kankan wọ́n ṣe pé nínú àwẹ̀ náà sì wà á máa gbé wọn mú nǹkan yìí àti wọ́n ṣe mú. ẹ̀rọ ọlọ́run kọ̀ wá bá kó wá máa gbogbo wa wá láyà sọ̀rọ̀ bí ipa ní ìta fi fèsì ọlọ́run. àgùnà ọkọ. ọba rí tí ń rí wa ẹ̀yọ̀ kan náà ni. ọba tá a mà tó sì mọ̀ wá. ọba tá a mà ti ń ṣe lọ́wọ́ tí ń sin gbogbo wa kedere. ọkọ̀ sí ìjìká wọn báyìí ìgbà náà ń sọ̀kè. Ìyẹn bá ní òkè kúlẹ̀ ayélujára fi rú náà ọmọ àṣekè bíi bàbá Nàìjíríà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh làkàtúnyà. Nàìjíríà lè lọ́wọ́. Ó ti rọra ṣe ladies and gentlemen ní ẹ̀jẹ̀ jẹ́ kó má fi sálámà sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh wabarakatuh. Ẹ̀wẹ̀ ni ẹgbẹ́ Nàìjíríà lè lọ́wọ́. Yaloma Masrura yasi yaloma Udmola Abdul Wahid àtúbọ̀rọ̀ sọ pé yasi yaloma Udmola tí wọ́n bá sí lọ́wọ́ àfikọ́ jẹ́ ìyá níwájú ọ̀nà sọ́wọ́ akọ́ ọ̀dọ́ ọlọ́mọ àbílẹ̀ ọgọ́rùn-ún bìtì bá ikọ̀ tẹ́tà tó bẹ̀rẹ̀. Nígbà máa ti ń ṣe táwọn ọmọ yín bá ti wò ó la ọmọ yín ọmọ òbí wa. Àwa ara àwọn bàbá wa pé wọ́n kí wákàtí mọ́ra. Ẹni tí wọ́n bá ń pè ara tiwa náà sì wà sọ́ pé a lọ kírun. Ìjẹ́ wọ́n dìde kírun. Ó kírun. Wákàtí mọ́ra àwọn rẹ̀ ò pé. Bí wákàtí mọ́ra àwọn rẹ̀ ọba ti pé nínú ayé ìwà àtọ́lọ́mọ ẹ̀dùn pàdé pẹ̀lú ìdùnnú. Lọ́ọ́ bí àfa àtọ́gbá rí. بطبائكم تتتبعون. kẹ́lẹ́ bí ojú òkú ká máa wo bọ́ọ̀lù ó sì gbé ju kóńdé lọ kírun lọ. àwọn àgbà sì bẹnu wọn yín wọ́n fẹ́ràn bọ́ọ̀lù bí ìgbà tí wọ́n wà níbi ìlú ọ̀gá báyìí ni. àmọ́ tí wọ́n bá ti gbọ́ Allahu wọ́n sì lọ kírun ni. ọ̀rọ̀ ètò kíkà wọ́n ti padà bọ̀ wá wo nǹkan wọn nígbà tí ò sí inú ẹsẹ̀ pa sí wo bọ́ọ̀lù. àmọ́ ẹ má jẹ́ ojú tọ́lọ́ lọ́wọ́. àbúlé ògùn bìbí mo rò pé èèyàn wa fẹ́ náwó ó kú wá fi rẹ̀ jẹ́ sí àmọ̀nù wájú ó kẹ́ rí mi dáadáa. tó àbúrò ọgọ́ bìtì bẹ́ẹ̀ ìkọ́ tẹ̀tẹ̀ tó bẹ̀ ọ́. Àwọn ìyá mi ọkọ àti ìyàwó ǹjẹ́ ẹ̀sìn Ọlọ́run pa yín pọ̀ ẹ̀sìn Ọlọ́run pa yín pọ̀ dáàbò sígá ọ̀rọ̀ táwọn sọ yìí yá fílẹ̀ náà wọ́n ló kù sẹ́jú mẹ́ta kó wọn lọ pé ìrìn kò tẹ̀ ní sọ fún mi kó wọn ló kù sẹ́jú mẹ́ta náà ni kó wọn wá lọ gbági ìjọ pa yín pọ̀ kọ̀ pa yín pọ̀ àmọ́ bí wọ́n bá súnmọ́ wàhálà dé àfi kí wọ́n súnmọ́ ìwọ ọkùnrin náà bí àwọn bá tilẹ̀kùn àfi kó o bí ó sì. àmọ́ pé tọ́lọ́hún ẹ dákun fi ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin fírẹ́ǹsì ọlọ́run ẹ fi ilẹ̀ díẹ̀ náà sẹ́gbọ́n ẹ̀jẹ̀ àṣewáṣí náà. àbúlé ọ̀kẹ́lẹ́ tó sọ sẹ́yìn nígbà tí ọ̀ká ń ju ìwé torí wa yìí náà ni. àbúlé àbùkọ́ òwe tá a ṣe yí ọ̀ká wọn. àbúlé ọkọ. àwọn ọmọ yìí tẹ̀ bá ń bí. bí ti bá ikọ̀ tata tó gbà ọ́. àbúwáyì ìtọ́ bá lọ́wọ́ àwọn bàbá ńlá bàbá rẹ̀ òun lè sin ọlọ́run yìí ilé òun náà sì wà lórí ẹ̀. gbogbo ọmọ tí ń bá wá ń bí àwọn náà máa wo bàbá àti ìyá wọ́n máa wo Abdul Wahidi bàbá ọlọ́mọ tòní wọ́n sì máa wo Mastura ìyá ọlọ́mọ tòní
àmọ́ àwọn bàbá wa igbó lọ́mọ mi ìbá lówó bàbá ẹ̀ bàbá òwe báyìí ni ọmọ wa ń yọjú ọ̀hún pé tí bàbá àwọn ṣe ń ṣe ilé òun náà máa sùn irú wọ bàbá báwọn wáyé rí bàbá mi ọtí ni tiẹ̀ ìyàwó kéékèèké kọ̀fọ́ tí ń lẹ̀ ìyàwó gbàgbé pé báwo lọ́run ti ní yóò lo tiẹ̀ nù ni yóò mú ti láyé. àbúrò ọgbọ́n bìbí bá ìbọn tàtà tó gbà gbogbo nǹkan ló sì mú ọ̀hún kan ní special borí bó déédéé borí láòdù ọ̀yá borí mólì ìwọ gan lọ̀gá ń jẹ gbogbo àwọn akálukú pupa ní gbogbo ìbàdí tiẹ̀ green látàrí rẹ̀fẹ̀ náà. àgbẹ̀dá ọgbọ́n bèbè wá ìbọn tọ́tà tó gbà. gbé àdéhùn àgbà ìyẹn ká ọmọ yá mi ta bàbá rẹ̀ ní síjẹ o ìwọ̀n wà dùn láláyé. kọ́ra bí n bá ń kú lọ yín kí o bí n bá ń kú lọ mo sọ operation yìí sì ń kí o. tí ó sì ti yẹ kí n máa bẹ̀rẹ̀ nígbà kan ní ọ̀rọ̀ bá ń kí. ọlọ́run níbẹ̀ bá ti di pé ẹ lè dúró kírun ọlọ́run ẹ̀ jókòó ìgbà. ọlọ́run níbẹ̀ bá ti pé ẹ lè dá jókòó àfi kẹ́ ẹ fara tì mo ti fara tì bàbá wa yìí ọlọ́run ní máa kí bẹ́ẹ̀ ìgbà. ẹ bọ́ lọ́wọ́ tó téèyàn fi jẹ ìyà tí ọba kírun. ọlọ́run ní bẹ́ẹ̀ bá lè dá dúró ẹ sì lè dá jókòó síta kàkà ló wà lọ́sibítù báyìí. ọlọ́run ní wọn kí fún mi bẹ́ẹ̀ èmi ọlọ́run ọgbà. àbúrò ọgọ́ mi ti bá ikọ̀ tata tó gbà ọ́. ẹ̀sọ́ fẹ́ ni tó ṣe pé ìhun ọmọ lára fi ń pé kò mọ́ òun la ni báwọn bá dàgbà á máa wá kí gbogbo ẹ̀ láǹsọ fún ọgbọ́dọ̀ ogójì ọdún láyé. alóògùn bẹ́ẹ̀ mọ́. àìjọ sọ wa yóò sá wa yìí ẹ̀ka wa ṣàyè lọ́nà àwọn àwọn àpàdà lálọ́sọ fún kọ̀ padà. àkànbẹ wọn mú gbókù ni àkànbẹ wọn àìsí kú ni. àárọ̀ ọjọ́ tí a máa sọ pé òní ni 1/1/2026 àìsùn ni wọ́n lọ ṣe tí wọ́n mú kú mu wọ́n sì gbókù ẹ̀ wá láti bẹ̀. ó mú tọ́lọ́wọ̀n fẹ́ kú ni. ìwọ́n tó wọn bẹ lójú fò báyìí tó ń bá ń gbọ́ wá sí tọ́lọ̀ bá ní ọ lò ó sì padà. àmì ni ọlọ́wọ́n ọba nílò ẹ máa bá tiẹ̀ lọ nípa. ìbẹ́ náà wá tá à ń sọ̀rọ̀ ọlọ́run fún yìí tẹ́ ẹ bá tú di ẹnì kọ̀ọ̀kan wò ẹ̀yin náà sì tún akáwọ́ lórí pé dáàyè àsáwàtì ẹ̀ fún wúlò àwọn tó jẹ́ wọn aláwọ̀ kéwì yìí lọ ẹ bá ká àfa mi. nínú wọn rọ ọ́nù àgé yìí wọn ò mọ́nú àwẹ̀ àfáàsì gbogbo ìgbà lójú tí wọ́n ṣe kankan wọ́n ṣe pé nínú àwẹ̀ láti wà á máa gbé wọn mú nǹkan àti wọ́n ṣe mú. ẹ̀rọ ọlọ́run kọ̀ wá bá kó wá máa gbogbo wá wá láyà sọ̀rọ̀ bí ipa ní táfi fèsì ọlọ́run. àgùnà ọkọ. ọba tààrí tí ń rí wa ẹ̀yọ̀ kan náà ni. ọba tá a mà tó sì mọ̀ wá. ọba tá a mà ti ń ṣe lọ́wọ́ tí ń sin gbogbo wa kẹ̀kẹ́rẹ́. Abdulwahid àti Mastura ọ̀dọ̀ wọ̀nyí ọmọlẹ́bí ni ẹ tọ́jú ọmọ yín o.